Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa alẹ́ data níbi tí a ti ń ṣàlàyé àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tí ọ̀rọ̀ mọ́ haru. Mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ gbogbo àwa tí a tún darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tòní. Pàápàá jùlọ àwa tí a fi iṣẹ́ àmúrelé ẹlẹ́ẹ̀kẹrin wa sọ́wọ́, mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ wa. So ká tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà lálẹ́ yìí, mo ní àwọn ọ̀rọ̀ tí síwájú kékeré kan pàápàá jùlọ fún àwa tí a ń darapọ̀ mọ́ wa tó jẹ́ pé a kì í ṣe àwọn iṣẹ́ àmúrelé wa. So ó ṣe pàtàkì fún ẹni tó bá fẹ́ kọ́ haru tàbí àwọn èdè programming lọ́lọ́kan ọ̀jọ̀kan, Python ni o àbí gbogbo tí ẹ̀ bá tiẹ̀ ń ṣe pátá. Òun náà ni pé tí ẹ bá ti ń kọ́ àwọn ìtọ́ jẹ́ ẹ̀kọ́ ìpìlẹ̀ rẹ̀ tí a mọ̀ sí bóyá bí àwọn theoretical foundation, ó dá púpọ̀ láti mọ̀ fi wọ́n ṣiṣẹ́ o téèyàn bá fẹ́ gbàgbé. So mo rọ̀ wá ẹ rí i pé nínú àwa bí 100 àbí nǹkan kan tí a wà ní ìkànnì WhatsApp bí 3 àbí 4, àwọn náà ló jẹ́ pé a mọ̀ fi kíni o, a mọ̀ fi àwọn èsì àwọn iṣẹ́ ọlọ́kan-ò-jọ̀kan tí à ń fún wa, àwọn 4 náà la mọ̀ fi ń ṣọwọ́. So dá púpọ̀ tá a bá fẹ́ mọ̀ ẹ rí i pé àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan olówó iyebíye òun náà la ní. So kò sẹ́ni tó ní ká mówó wá, aláwọ̀kọ́ nìyẹn. Then a tún wá rí ẹ̀kọ́ náà kọ́ ní èdè abínibí wa. Ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ gbìyànjú láti mọ̀ fi àwọn iṣẹ́ yẹn fi ṣiṣẹ́ ṣe. Àǹfààní rẹ̀ òun náà ni pé láti fi lè jẹ́ pé ta ti mọ̀ yẹn tàbí ta kọ́ ní kíláàsì yẹn a lè ṣe fúnra wa náà. A dẹ̀ fi lè béèrè pé ok náà nǹkan báyìí kò yé mi, ẹ tún eléyìí ṣàlàyé fún wa. So kí Ọlọ́run bá kí ó ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Fáwọn tá a bá ń bá wa ká lọ ẹ rí i pé nínú àwọn nǹkan bíi 6 tá a fẹ́ kọ́ nínú ẹ̀kọ́ yìí a ti parí 2 ń bẹ o. So alákọ̀ọ́kọ́ òun náà ni bá a ṣe lè mọ̀ lo haru àti àwọn àgbègbè haru àti haru studio bákan náà. Ẹlẹ́ẹ̀kejì àwọn náà ni ọ̀nà tí data pín sí àti bá ṣe mọ̀ lò wọ́n láti fi ṣiṣẹ́. Ẹ rí i pé lọ́sẹ̀ tó kọjá a ṣàlàyé àwọn conditional statement, if else àti loop. A ní ibẹ̀ yẹn a mọ̀ fi gígùn pẹ̀lú àwọn ẹ̀kọ́ bẹ̀rẹ̀, a mọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn data manipulation ní ọ̀sẹ̀ tóní àti bá ṣe lè mọ̀ ṣe kíni o, bá ṣe lè mọ̀ lo àwọn packages wa. So àwọn tá a bá ń bá a ká lọ ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn functions tá a ti mọ̀ ń lò bóyá bí àwọn class ni o, ẹ rí i pé class kí la máa lo class fún tá a bá fẹ́ mọ̀ irú data type wo ni data tá a fi ń ṣiṣẹ́, tá a bá fẹ́ mọ̀ irú data type wo ní ṣe. So tàbí a lè lo class náà ṣe pé function náà ni bóyá fẹ́ mọ̀ bóyá nǹkan kan jẹ́ numerical, bóyá character ni o àbí double ni o àbí boolean ni o, ṣe pé function tá a fi lè mọ̀ gbé yẹ̀wò ni ẹ. Ṣùgbọ́n tẹ bá wo àwọn function tá a fi ń ṣiṣẹ́ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ bóyá bí ẹ̀kọ́ 4 sẹ́yìn yẹn, ẹ rí i pé àwọn function tó ṣe pé kí ni o, àwọn function tó bá haru wa ni wọ́n tá ń pè ní àwọn function tó ṣe kí ni o, tí wọ́n máa ń wà nínú àwọn base distribution. Tá bá ní base distribution náà ni pé tẹ bá install haru yín tán àti haru studio yín tó bá wà ní gbọ́rọ̀ gidi báyẹn, àwọn function tó yẹ pé lè mọ́ lò láì jẹ́ pé tún ṣe kí ni o, ẹ tún install package mìíràn mọ́, òun là ń pè ní kí ni o, àwọn function tó yẹ pé wà nínú base distribution, àwọn function àbáruwa tó yẹ pé tẹ bá ti download haru yín ní bọ́rọ̀ gidi tó yẹ pé lè mọ́ lò láì jẹ́ pé tún ẹ mú package nǹkan míì wọlé sí, òun là ń pè ní àwọn base distribution. Ẹ rí i pé òun láti mọ́ lò lọ́pọ̀lọpọ̀ gbà àti ìlò packages kankan. Àti wá mọ̀ pé tá bá ní haru yìí wá yóò open source ni o, ṣe pé mo ṣàlàyé pé yàtọ̀ sí pé haru jẹ́ ọ̀fẹ́ tó yóò dẹ̀ rẹwà púpọ̀, ó tún jẹ́ open source. Aláǹfààní open source náà ni pé yóò mọ̀ ràn wá lọ́rọ̀, yóò dẹ̀ mọ̀ ràn wá lọ́wọ́ láti mọ̀ kọ́ àwọn kíni àwọn function tó yẹ kó lè bá data tá a fi ṣiṣẹ́ mu gangan, so tàbí analysis tá a fẹ́ ṣe. Àti bẹ́ẹ̀ kọ́ bóyá nísìn àwo ò lè kọ́ function tá a lè mọ̀ fi ṣiṣẹ́ fún data wa tàbí analysis tá a fẹ́ ṣe, ṣùgbọ́n nìkan ti kọ́. So àǹfààní open source náà ni pé kíni o, ìntẹ́nìkan ti kọ́ wọn a lè mọ̀ lò.
ìtẹ́ni ẹ wá kọ yẹn o láti fẹ́ mọ lò yóò mọ wà ní agbègbè package náà ni ẹ rí pé fóònù tá ń lò ní ìsìn àwọn tá bá lo Android tuntun àbí tá bá ra Android tuntun gẹ́gẹ́ bí àpèjúwe lónìí olónìí ẹ rí pé gbogbo àwọn tí ọmọ bá wá bóyá bí àwọn Google ẹtìgẹ́tì ẹ bá wọn àbí contact gbogbo àwọn tó jẹ́ Google yẹn àwọn ní base so ti better application mìíràn wà so tó jẹ́ pé kò ní mọ bá arúwá ọ̀pọ̀lọpọ̀ gbà náà WhatsApp mọ́ ń bá àwọn 100 wa bóyá bí àwọn application mìíràn tá a mọ́ ń lò ní o bóyá bí àwọn tá ṣe lọ download arú yẹn rí pé a ṣe ṣe kí ni o a ṣe download ẹ̀ sí ni àbí níṣẹ́ a ní bóyá bí application kan fún àtà jẹ́ mùsùlùmí bóyá bí Quran application ẹ̀ rí pé kò ní bá 100 wa àwọn aláṣẹ download ẹ̀ sí àbí time of solat báyìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní Haruna so tó bá yẹ pé àwọn function kan wà tí ò bá arúwá ṣùgbọ́n ẹnìkan ti ṣe tàbá gangan náà la fẹ́ ṣe so a lè ṣe kí ni a lè mọ download package yẹn so ibi tí package yẹn tí wọ́n máa wá nìyẹn ẹ wá rí o tàbá ní àwọn packages yìí o wọ́n mọ̀ wà àbẹ́ni tó bá fẹ́ gbé kalẹ̀ wọ́n máa ń gbé síbi tí à ń pè ní repositories so nínú àwọn repositories bóyá bí àwọn agbami ibi tí wọ́n mọ̀ wà so fún èyí lé haru èyí tó jẹ́ kí ni o tó yẹ kí haru gangan òun náà ló ní òun là ń pè ní kí ni o òun là ń pè ní CRAN so tí a mọ̀ sí kí ni o Comprehensive Archive Network so lára wọn náà ni so GitHub fún àwọn tí a bá fẹ́ mọ̀ ṣe kí ni o bioinformatics àti biology computational biology so a tún ní àwọn repository kan tó yẹ pé bioconductor ṣùgbọ́n fún agbègbè tá a fẹ́ ṣe yìí ní manipulation ìwé tidyverse tá a fẹ́ lò ní o so dplyr àti gbogbo àwọn tá a fẹ́ lò ní o so CRAN náà ni àwọn kìíní ẹ̀ wá so ti ń bẹ̀ náà láti mọ̀ lò so kálífì lè bẹ̀rẹ̀ mọ́rọ̀ àká ṣí àwọn project ilé ìta ti sílẹ̀ tẹ́lẹ̀ so ẹ rí pé mi ti ṣí tọ́dọ̀ tèmi ẹ jẹ́ kí n ṣe ká lè mọ̀ rí kó tóbi dáadáa so ti ṣe àìpá mọ́ gbà níyànjú pé tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tuntun ká create script mìíràn so ẹ jẹ́ create script mi lónìí ká pè ní data manipulation so with dplyr láti mọ àwọn packages tó wà ní ibi ẹ̀rọ RStudio yín tẹ́lẹ̀ so bóyá àwọn tẹ́ ti download síbẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ti yé báwọn so tẹ́ bá ti bọ́ sí apá ọ̀tún yín nísàlẹ̀ yẹn níbi àwọn miscellaneous yẹn so ẹ rí pé òun náà lè ẹ pé ó rí gbogbo àwọn packages ọlọ́kọ̀ọ̀jọ̀kan eléyìí tó ti wà ń bẹ̀ òun náà ni yóò ṣe kí ni o òun ni ó gbé wá ní apá abẹ́ yẹn so ti yé báyìí so ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí torí pé mi ṣe kí ni o èmi ti ní tidyverse níbẹ̀ tẹ́lẹ̀ ṣe rí pé ó ti gbé tidyverse yẹn wá so ti yé báwọn so ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá ní tidyverse lórí ẹ̀rọ yín tẹ́lẹ̀ so tàbí àwọn kan tó jẹ́ pé kí ni o yóò mọ̀ wà ní tó wà ní repository CRAN yẹn tí mo gbà lérò ní CRAN ẹ jẹ́ kí n kọ́ sí báyìí so ó lélẹ̀ so a sọ fún wa pé àwọn náà ní kí ni o so aláwọn ní official R repository kí ni mo pè fún mi ní Comprehensive R Archive Network so ti yé báwọn so láti install lo package tuntun ìtàṣe náà ni pé kí ni a sọ pé install packages function yẹn so install packages so ti ẹ wá tẹ quotation mark báyìí package orúkọ yẹn ẹ wá ṣe kí ni o ẹ install ẹ tidyverse ẹ pé yóò máa yà yín lẹ́nu pé ṣe bá ní dplyr alákọ̀ọ́lálẹ̀ so ti yé báwọn so ṣùgbọ́n tidyverse lẹ́tún ṣe kí ni o látún install sẹ́rí tidyverse yìí ó ní àǹfààní púpọ̀ ní haru àǹfààní ọlọ́kọ̀ọ̀jọ̀kan òun ló ní pàápàá jùlọ àwọn tá a bá fẹ́ ṣe data science so nínú àwọn àǹfààní tó ní òun náà ní pé ó tún ní àwọn kíni o àwọn ìpín ọlọ́kọ̀ọ̀jọ̀kan tá a lè mọ lò gẹ́gẹ́ bí irinṣẹ́ lára rẹ̀ náà ní kíni o dplyr táwọn lò lálẹ́ dplyr package ẹ̀rí dplyr package yìí o a máa fi ń ṣe kíni o a máa fi ń mú àtúnṣe bá àwọn data wa ní tí a ń pè ní data manipulation so ẹlẹ́ẹ̀kejì òun náà ni yàtọ̀ sí pé data manipulation ó tún dà gẹ́gẹ́ bí èdè ṣe pé bí èdè a sọ fún wa pé grammar
àbí àwọn arúta ń kọ yìí a ní èdè kan ni so ti bá so láti mọ nínú àwọn grammar tá fi lè mọ fún àwọn kọ̀ǹpútà wa ní haru òun náà ni pé a lè mọ lo dplyr fún so toro ní àwọn kíni o àwọn ọ̀rọ̀ ìsí oríṣiríṣi gẹ́gẹ́ bí filter select gẹ́gẹ́ bá ṣe máa rí lẹ́ni láàrin náà ni ggplot2 ẹ rí pé ggplot2 yìí náà òun náà ṣe kíni o ó wà nínú tidyverse náà ni so nínú àwọn tá tún lè mọ lò òun náà là ń pè ní kíni o readr readr yìí òun náà ni pé a fi lè mọ import data wa ẹ pa ní àwọn data wa ó lè wà lọ́lọ́kọ̀ ọjọ́ kan so nínú àwọn extension táwọn data ó mọ bá wa pàápàá jùlọ fún data frame wa tá bá ní òun náà ni pé a lè ní oníbàyà spreadsheet ẹ̀pọ̀ mọ́ wà ní xlx àbí so a tún lè ní csv so tí a ń pè ní kíni o comma delimited format so tí bá so eléyìí lọ́pọ̀lọpọ̀ gbà la mọ̀ lò so nínú àwọn ọ̀pọ̀ nǹkan mìíràn àwọn tó tún àwọn irinṣẹ́ mi tó tún wà nínú tidyverse tó yẹ pé táwa fẹ́ ṣe lè mọ ọ̀rọ̀ mọ́ òun náà la ń pè ní string r yòó náà ni pé tá bá fẹ́ manipulate string so tí kódà tún lè tidyr so tí bá so fún agbègbè iṣẹ́ tí wọ́n ń sìn ní tá mọ̀ lò òun náà ni méjèèjì aláwọ̀kọ́ tí mo kọ yìí kí n mọ̀ fi dá láàmú so dplyr àti ggplot2 ẹ̀rí dplyr yìí a máa fi yún ṣe kíni o a máa fi manipulate data wa data manipulation so tí so ẹ̀rí dplyr yìí òun náà ní pé kíni o a máa fi kíni o a fi mọ gbé àwọn data tó ṣe kíni o tó ẹ̀pọ̀ rẹ̀ wà dáadáa ọ̀nà ń pè ní data visualization mo tún ní data tó rẹ̀ wà dáadáa àwọn àwòrán ilé tó ṣe kíni o tó jojú gbèsè láfi mọ gbé wọlé ìjẹ́tẹ̀lẹ̀ bá yé wa ẹ̀rí pé ó ti install tán àwa tá a bá ṣe ń lò náà so a install ẹ̀ báyìí náà káwá lọ́mọ lẹ́yìn tá a bá ti install package kan sórí ẹ̀rọ wa àbùkátà láti mọ install ẹ̀ ní gbogbo ìgbà tá a bá fẹ́ mọ lò mọ́ tó bá jẹ́ pé kí ni o software yẹn studio yẹn tó bá ṣì wà lórí ẹ̀rọ wa ẹ rí pé tẹ́lẹ̀ mi ti ṣe tẹ́lẹ̀ torí pé mo fẹ́ fi hàn ló jẹ́ kí n tún ṣe kí ni o ló jẹ́ kí n tún install ẹ̀ so tó ẹgbẹ́ náà ti install ẹ̀ nígbàkigbà tẹ́ bá fẹ́ lò bùkátà láti install ẹ̀ mọ́ ó ti wà ńbẹ̀ báyìí so tí èsùn bá fẹ́ lò bóyá pa session kan tẹ́ ń ṣe dé so tí máa ẹ rí pé session kan lè wọ́n bá ní session ni pé bá ṣe wà bá ṣe ń ṣiṣẹ́ lórí ẹ̀ yìí ṣe pé session ni tí n bá close ẹ̀ tí n bá pàdé session yẹn ti pinnu mo bóyá báwọn so nítòótọ́ mo ti install RStudio mo ti install package yẹn sórí ẹ̀rọ mi ṣùgbọ́n kẹ́ń tó lè mọ lò máa máa ṣe kí ni o máa load ẹ̀ so ti yé bá máa load ẹ̀ ọ̀nà tí máa gbà máa load ẹ̀ a lè lo ọ̀nà méjì ọ̀nà aláwọ̀kọ́ náà ni pé kí n sọ pé library máa kọ́rúkọ package yẹn sí tidyverse lẹ́ẹ̀kan sí ká má gbàgbé tidyverse yẹn tá a bá ti lóòdù rẹ̀ àbùkátà láti ṣẹ̀túnmọ̀ lóòdù dplyr tàbí ggplot mọ̀ ṣe ìgbé mo sọ fún wa pé àwọn méjèèjì yẹn àti readr àtàwọn tí mo kà síwájú yẹn alábẹ́ kí ni wọ́n wà abẹ́ tidyverse so ti bá ṣùgbọ́n tó wáyé pé dplyr nìkan mo fẹ́ lò lásán mo lè kàn tún sókè ní kí n sọ pé library dplyr so ti bá so ṣùgbọ́n tí bá ti ṣe kí ni o tí n bá ti lè lóòdù tidyverse yẹn ní ìbùkátà láti ṣe tún dplyr lóòdù mọ́ ládàáyanrí mo bá ẹgbẹ́ àgbọ̀ yẹn báyẹn so ó dà a lè sọ pé kí ni o dplyr subset tidyverse ni o so ti bá so dplyr subset tidyverse ní ẹ̀rí pé àwọn àtàjọ ìṣirò tí wọ́n á sọ pé nǹkan kan jẹ́ complex number ẹ̀ẹ́dẹ́gbà àbùkátà láti mọ sọ pé natural number mọ́ torí gbogbo ń tá mọ́ sọ tó jẹ́ natural number wọn kí ló tún kó sínú complex number kó sínú mo bí ẹgbẹ́ láyé yẹn yé kìí kìí tẹ́bá tẹ́ pé ẹ fẹ́ lo ggplot tó á jẹ́ pé dplyr nìkan lẹ́ lòdù tẹ́lẹ̀ òun ò lè ṣiṣẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ kí ni o ẹ ṣẹ̀ lòdù ggplot pẹ̀lú kí ni pẹ̀lú function library so tí tẹ́ bá fẹ́ lo library náà àwọn ọ̀nà mìíràn tá a lè tún lè mọ lòun náà là ń pè ní kí ni o require ẹ ti bá wọn require tidyverse so tẹ́ bá ti gbé require tidyverse so tí yé bá wọn so ẹ̀rí pé yóò máa ṣe kí ni yóò mọ̀ lẹ́rí àwọn pákéjì tó kó àwọn tidyverse sínú ni ọ̀ so tí tábà tí a kó síbà yẹn a ní ìyẹn ó mọ̀ ṣiṣẹ́ títí session yóò fi ṣe kí ni o tí session yóò fi tán
mo bó ti yá báwọn ká ní tó wá tẹ̀síwájú bá ṣe lè mọ́ lo àwọn dplyr àti àwọn tí à ń pè kankan ní pipe operator òun lámọ̀ lò jù ń bẹ̀ kí n tó ṣàlàyé ìkan náà àwọn akẹgbẹ́ wa kan tí a jọ ń ṣe ẹ̀kọ́ yìí so wọ́n sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá pé ká dákun ká ṣàlàyé bá ṣe lè mọ̀ ṣe kí ni o báwọn ṣe lè mọ̀ lo working directory ẹgbẹ́ àpẹẹrẹ ní working directory so bẹ́ẹ̀ nísìnyí tí a bá ń lo word document gẹ́gẹ́ bí àpèjúwe ẹ rí i pé by default ibì kan náà ni kí word document yẹn mọ́ save sí àbí tàbí àwọn software kan tá a bá ń lò by default ibi kankan ló mọ́ save sí so ti bá wọn so ibi tí ń save sí yẹn ní arúnà náà níbi kankan tó yẹ pé tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ ibẹ̀ ni ó mọ̀ save sí tàbí tẹ́ bá fẹ́ mọ̀ open file kan bẹ̀ wọn là ń pè ní working directory so ti bá wọn lọ́pọ̀lọpọ̀ gbà tí mo sábà máa ń gba àwọn akẹ́kọ̀ọ́ mi níyànjú òun náà ni pé kí ni o fún working directory yẹn tí òfin ní mọ fún wa ní wàhálà lọ́pọ̀lọpọ̀ gbà òun náà ni pé gbogbo tá a bá fẹ́ ṣe ká mọ create project bá ṣe mọ create ẹ̀ ẹ má gbàgbé tí mo sọ ní ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí òun náà ni pé gbogbo tẹ́ bá fẹ́ ṣe so tẹ́ bá lọ ẹ lọ mú kí ni o new project ṣe ń pàfà ní new project náà ni pé gbogbo tẹ́ ẹ máa ń ṣe yẹn yóò mọ wà lójú kan so nínú àǹfààní rẹ̀ náà ni pé ibi tẹ́ ẹ bá ṣiṣẹ́ yẹn dé tẹ́ bá tún fẹ́ tẹ̀síwájú kódà 20 ọdún sásìkò yẹ tún lè ṣe kí ni o ẹ tún lè bẹ̀rẹ̀ níbẹ̀ so ti bá so ìyẹn dá fún project tẹ́ bá ti create project ẹ bùkátà láti ṣe mọ àwọn working directory ṣùgbọ́n tẹ́ bá fẹ́ mọ working directory bóyá ní ìsìnkú fẹ́ mọ working directory tí mo fi ń ṣe ẹ gbé mo lè lọ console mi tàbí kí n ti ẹ test bí script mi báyìí so ti bá get working directory so function yẹn ni ẹ gbé tí n bá tẹ get working directory ẹ rí pọ̀ sọ fún mi pé kí ni o folder tí mo ti ń ṣiṣẹ́ ni directory tí mo ti ń ṣe ní pé user Lukman desktop r101 so ti kódà pẹ̀lú tí mo kọ yìí mo lè gbé gbogbo fáìlì tó wà níbẹ̀ wá so ẹ padà mọ àwọn àǹfààní pé ká mọ gbé gbogbo fáìlì tó wà níbẹ̀ wá nígbà mìíràn ṣe pé mo lè ní bóyá bí fáìlì tó pé gba nínú fódà yẹn bóyá mo á fẹ́ import kan wọlé mi mo kọ tí mo fi save ẹ̀ mọ́ so nínú àwọn function tí mo fi lè ṣe kí ni o tí mo fi lè mọ gbogbo àwọn files tó wà nínú folder mi òun náà ni list.files ẹ̀dì ẹ̀tìrì ẹgbẹ́ gbogbo àwọn data tó wà bẹ́ẹ̀ náà ni o assignment tó ti class 4 Dangote tí màá fi ṣe kí ni o màá fi wá eléyìí tó tí mo fẹ́ lò gangan bẹ̀ lọ ẹ wá rí àwa create project àwa fẹ́ set working directory fúnra wa so ti yé bá àbí ọ̀nà tá a lè gbà ṣiṣẹ́ ọ̀nà pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ọ̀nà tó yá kánmọ́kánmọ́ òun náà ni pé kí ni o a lè lọ síbi session so ti yà ni pé kò pín dandan kó jẹ́ pé a ṣe kọ́kọ́ create kí ni o project náà ká tó iṣẹ́ alóhùn ló dáa púpọ̀ jù torí àwọn àǹfààní eléyìí tí mo kà síwájú yẹn so ti yé bá bẹ̀tọ́ ẹ̀ pa àfẹ́ ṣe ṣùgbọ́n àfẹ́ set working directory so òun náà ni pé a lọ sí session báyìí so ti yé nínú àwọn menu tó wà lókè yẹn tàbá ti add the session a mú set working directory ẹgbẹ́ tẹ́ bá ní set working directory ó ń sọ fún wa pé choose directory ẹ wá lọ sí folder tẹ́ fẹ́ fi ṣiṣẹ́ yẹn níbi ẹ̀rọ yín ẹ rí pé bí ẹ̀rọ tèmi ká pé r101 náà tẹ́ bá ti ṣe tán báyìí a wá tẹ open so ti bá yóò bá yín set yẹn síbẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀nà lẹ́ẹ̀kejì náà ni pé kí ni o ẹ wo in tí mo gbé wá ní ìsìn ṣe pé directory mi lélẹ́yìí tó ẹ pé ìṣẹ̀fẹ́ mọ́ lọ mú bí session yẹn wá mo kàn lè sọ pé set working directory so ti eva màá lo function set working directory màá wá copy directory yẹn mo bá ṣe mọ́ copy èyí tí directory yẹn bá jẹ́ so ti eva so ẹ mọ̀ pé àwa tá bá ń lo window ẹ pé níbi òkè yẹn tá bá ti mú a kọ síbẹ̀ ẹ wí lẹ́yìn nísìn ẹ pé tí bá kọ báyìí nísìn yóò set ẹ̀ sí tí bá ti load ẹ̀ yóò set ẹ̀ síbẹ̀ ọ̀nà kejì náà nìyẹn ká gbé folder mi wà ká gbé mo pè ní logav gẹ́gẹ́ bí àpèjúwe so ti bá màá kàn ṣe kí ni o máa rànà lẹ́yìn yẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀rọ náà lẹ́ẹ̀kẹta òun náà ni pé ká lo kí ni o ká lo file.choose ẹ̀rí tẹ́ bá lòdù file.choose yẹn so ti bá òun náà ni pé ẹ fẹ́ máa lọ ṣe interactively fúnra yín yà pé ní fúnra yín lẹ́sẹ̀ mọ́ gbé lọ níbẹ̀ ẹ lọ mú àwọn kìíní ẹ̀ fúnra yín ṣe pé tí ẹ bá ní kẹ́ ẹ mọ́ lo àwọn eléyìí lọ́pọ̀lọpọ̀ gbà bóyá àwọn símbọ̀ míì tó wà ń bẹ̀ téèyàn ò mọ̀ bí ó ṣe gbé wá ó lè mọ fẹ́ mọ kó kíni ohun ìnira báyìí láti ṣe so file.choose ṣe òun náà ni pé tẹ́ bá ti rán ẹ pé yóò wá open folder yín wá mímọ̀ ṣé àtìrí folder mi báyìí
ni mo boya rí boya ká lè mọ̀ rí so tí so yóò open folder yẹn tó bá ti open folder yẹn yóò ṣe kíni okay ó dàbọ̀ ó ṣe ràn lọ so yóò gbé ní lọ sí gbogbo àwọn bí tẹ́tí èrè so ẹ dẹ̀ ṣe kíni o ẹ lọ ṣe kíni ẹ lọ mú láti bẹ̀ so ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn lẹ lè lò torí àkókò ẹ mọ́ jẹ́ kí ó dá wa dúró ẹ yẹ kí n pa bá ọ̀dà ọ̀yà ẹ yẹ ká bọ́ sí dplyr ẹ yẹ ká bọ́ sí dplyr package tẹ́ bá gbàgbé lẹ́ẹ̀kan sí ẹ gbé nínú àwọn àní tó wà nínú tidy files yàtọ̀ sí dplyr àní ggplot mo dẹ̀ sọ fún wa pé tá bá ní dplyr ó dà gẹ́gẹ́ bí kí ni o grammar ni o tó jẹ́ pé bí ọ̀rọ̀ ìṣe bẹ́ẹ̀ bí verb tá fi lè mọ̀ ṣe kí ni o tá fi lè mọ̀ sọ fún wa láti fi mọ̀ manipulate data wa nínú àwọn tá máa lò láti fi ṣiṣẹ́ lẹ́nu ọ̀nà là ń pè ní kí ni o filter ẹ̀rí filter yìí tẹ́ bá ti gbé data yín wọlé tẹ́ wá fẹ́ ṣẹ́ tàbí ẹ fẹ́ dí data set yín kù by row ló ti bá ṣe pé nísìnyí ká pé mo ní bí row 100 gẹ́gẹ́ bí àpèjúwe mo á fẹ́ dí díẹ̀kùn pẹ̀lú kí n náà pé èyí tó bá tẹ̀lé òfin kan ẹjá wo Dangote data nísìnyí ṣe pé nínú Dangote data a ní fuel type so mo á fẹ́ sọ pé kí n náà fuel tó bá jẹ́ pé owó rẹ̀ bá ti ju 100 lọ so ti bá filter nìyẹn bíi pé kí wọ́n ṣe pé bí ògì nílé pé tá bá kọ́kọ́ lo ògì tán kì í ṣe pé gbà yẹn láṣẹ tó mọ̀ mú àkọ́kọ́ ṣe náà so filter ni a máa kọ filter nínú àwọn function tó tún wà nínú dplyr tá bá ń ṣàkíyèsí tá bá wo àwọn shared folder wa eléyìí tí mo fún wa ní ọ̀sán mo ti gbé àwọn nǹkan kan síbẹ̀ tí a ń pè ní cheat sheet torí àbùkátà láti mọ̀ how ọ̀pọ̀lọpọ̀ yìí sórí ibẹ̀ tá bá ti ń lò dáadáa a máa mọ̀ ọ̀pọ̀lọpọ̀ cheat sheet yẹn àwọn function ọlọ́kọ̀ ọ̀jọ̀kan tó wà nínú dplyr ó wà ń bẹ̀ tá lè mọ̀ fi ṣiṣẹ́ a kàn lè print ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ wa so báyà tá bá rántí a mọ̀ wò so a tún ní select yẹn náà ni pé kí ni o ẹ rí pé nínú data frame wa columns lè pọ̀ oríṣiríṣi ṣùgbọ́n tẹ́ bá pẹ́ fẹ́ mú column tó tẹ́ fẹ́ fi mọ̀ ṣiṣẹ́ péré lásán òun ló lámọ̀ ṣe kí ni o lámọ̀ do select ẹ rí àtúmọ̀ ṣàlàyé mutate náà mutate function kan lòun náà ẹ rí àǹfààní mutate náà ni pé tó wáyé pé tí n bá fẹ́ create column mìíràn tó ti bá a tún ní summarize gẹ́gẹ́ bá ṣe mọ̀ rí iṣẹ́ summarize náà ni pé kí ni o tó wáyé pé lédè kúkúrú mo fẹ́ summarize àwọn kíni o àwọn data mi bẹ́ẹ̀ mo fẹ́ rí àwọn kíni àwọn statistical summaries tó wà ńbẹ̀ bẹ́ẹ̀ bí main ni o media ni o bá standard deviation àti báyẹn ẹ rí nínú àwọn function eléyìí tó tún wà nínú dplyr tá fi mọ̀ ṣiṣẹ́ wọn là ń pè ní báyà group by ẹ lè fi mọ̀ ṣe kíni o ẹ fi lè fi mọ̀ ṣe pín àwọn data yín sí ọ̀nà ọlọ́kanjọ̀kan a tún ní arrange bẹ́ẹ̀ a bá fẹ́ ṣe kí ni o a bá fẹ́ to data ní ascending order àti descending order tẹ́ bá gbàgbé ẹ rí pé nínú folder tí mo share pẹ̀lú wa lọ́sàn àbí nírọ̀lẹ́ ni mo lámọ̀ lo àwọn csv file kan dataset kan so lọ́sàn mo kàn wò pé kí náà yóò tá fi lè ṣiṣẹ́ lé ní ọ̀yá mo wá populate àwọn Dangote data tá fi mọ́ iṣẹ́ yẹn so ti yé bá wọn so tẹ́ bá fẹ́ import irú data yẹn ṣe pé ọ̀pọ̀lọpọ̀ á ti download rẹ̀ so tá bá fẹ́ import irú data yẹn ní àrùwá ọ̀nà tá lè mọ́ gba import data yẹn so pàápàá jùlọ ń gbọ́ jẹ́ pé tidy files ó là ń lò bí báyìí òun náà ni pé màmá ní read csv ẹ rí pé tẹ́ bá wò nínú àwa tá bá ti ń ṣe náà a tún ní function mìíràn tó ń jẹ́ kí ni o read.csv yìí òun ló bá base distribution wa òun ló bá rúwá ní gbọ́rọ̀ gidi a lè mọ́ lò yẹn náà but eléyìí ló dá púpọ̀ jù èyí tó bá tidy files wá yẹn read.csv ẹ wò yàtọ̀ tó wà ń bẹ̀ ẹ rí pé lẹ́yìn read mi báyìí full stop ló wà ń bẹ̀ òun lẹ́yìn eléyìí underscore ló wà ń bẹ̀ so tí yé bá wọn so read.csv yẹn ẹ gbọ́ pé kí ló kọ data tá fẹ́ gbé wọlé yẹn ṣe gbé àwọn tá bá
ti ṣe kíní ẹ̀ sọ́dọ̀ wa ṣe orúkọ data yẹn náà ní kíní o Dangote CSV so ti Dangote CSV ẹ wá sí báyìí Dangote.csv ó wà case sensitive o ẹgbẹ́ tí n bá kọ́kọ́ rọ́nà ẹ̀ báyìí ṣe pé yóò gbé error wá ní o because kíní o Dangote yẹn kí ló bẹ̀rẹ̀ rẹ̀ uppercase D so ti bá ẹgbẹ́ bí mo ṣe ń sin náà kò gbé wá Dangote.csv Dangote.csv ṣé mo ti ṣe àṣìṣe kan bẹ́ẹ̀ so ti bá so ẹ rí pé read.csv okay Dangote.csv again lo Dangote yẹn bẹ́ẹ̀ tẹ́ bá fi extension ẹ̀ sí okay ṣé mo àti lóòdù library yẹn ẹ mọ́ bínú ṣé mo dí ẹ gbé lẹ́ẹ̀kan tí kíní yẹn paná lọ ó close kíní yẹn ó start session mi nítòótọ́ àbùkátà láti install lo tidyverse mìíràn bẹ́ẹ̀ a gbọ́dọ̀ load ẹ̀ bó láṣẹ mọ́ load ẹ̀ mọ́ gbàgbé library tidyverse so ti yé bá so torí tó wáyé pé ti base yẹn la fẹ́ lò òun ṣiṣẹ́ directly so ti yé library yeah ẹ rí pé yóò ṣiṣẹ́ báyìí so read CSV kí ló kọ data yẹn Dangote.csv fi extension rẹ̀ sí ẹ ti rí bá ẹ jẹ́ kí n clear àwọn tó wà mí báyìí so that ká fi lè rí ẹ̀wọ̀n tẹ́ bá wo agbègbè ta ní data ọmọ wa ní apá ọ̀tún mi ẹ rí pé kò tí wà ní agbègbè àwọn bí tí data máa wà yẹn ní apá ọ̀tún lókè ìdí ni wípé mo kàn ṣe kí ni mo kàn import ẹ̀ ni mi ò ṣe kí ni mi ò fún ní variable já pé ní variable kan bóyá ká pè ní data frame gẹ́gẹ́ bí àpèjúwe tí bá pè ní variable data frame ẹ ti rí ipò ti wà ní lágbègbè kí ni lágbègbè ibi táwọn data máa wà yẹn ní apá ọ̀tún ibi tí cursor mi wà yẹn ẹgbẹ́ mo lè open rẹ̀ báyìí so ẹ rí pé ó ní mo ní 100 observation ìtumọ̀ 100 observation náà ni pé kí ni mo ní row 100 14 variables ẹ pé fuel type diesel type kí ni data type yìí àwọn tábà tí ń tẹ̀lé wa ká lọ a lè gbé ságbára review sí ẹgbẹ́ ní diesel petrol kerosene ẹ rí pé kí ni character ni ẹ ti rí sales liters integer ni so price per litre ńkọ́ irú data wo nù irú data wo nìyẹn ìyẹn ó jẹ́ double then in stock so boolean so ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí argument kan tún wà ní read CSV yẹn inú argument a lè mọ lò à ń pè ní code names so ìtumọ̀ code names yẹn true ni pé tẹ́ bá fẹ́ kọ́ mọ rí kólọ́mù alákọ̀ọ́kọ́ yẹn ẹ wo ibi data wa yẹn ẹ rí pé kólọ́mù alákọ̀ọ́kọ́ tó wà ń bẹ̀ òun náà kí ni àwọn fuel types sales litre price per litre in stock àti báyìí so ìtumọ̀ náà ni pé tó bá yẹ bá fẹ́ kọ́ mọ rí gẹ́gẹ́ bí heading báyìí a máa fi kí ni ní code names yẹn yóò mọ jẹ́ true so tí tẹ́ bá fi true sí báyìí kódà by default tẹ́ bá tiẹ̀ fi argument yẹn sí rárá by default tẹ́ bá ti ń lòdò ẹ̀ wọlé first row yẹn yóò mọ rí gẹ́gẹ́ bí kí ni header níbi heading yàní pé n tó ń sọ orúkọ àwọn kólọ́mù ta ni ẹ máa wo sí ẹ jẹ́ ń gbé sí first gẹ́gẹ́ bí àpèjúwe ẹ máa wo kí lẹ ṣàkíyèsí ẹ rí pé ó ti rí alákọ̀ọ́kọ́ yẹn ó row náà gẹ́gẹ́ bí row ló fi kọ 101 sí bí báyìí ó mi pé row wa ó ti lé kan ní ọgọ́rùn mo bẹ gbálà èèyàn yékéyéké ṣùgbọ́n tó bá ti jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹ rí pé tí ó sábà máa wá lókè náà ní pé kí ni àwọn heading yẹn so ẹ gbé true sí tàbí kẹ́ mọ́ fi sí rárá tẹ́ bá tiẹ̀ fi argument yẹn sí rárá so ó bá ṣiṣẹ́ báyìí náà mo bí agbálà èèyàn yékéyéké báyìí lọ́pọ̀lọpọ̀ gbà wá lè ní data mìíràn so tí báwọn tó yàtọ̀ sí CSV tá fẹ́ gbé wọlé so gẹ́gẹ́ bí àpèjúwe mo fẹ́ gbé
Excel file wọlé bóyá bí XLS file kò lè rárá. So in tí máa ṣe náà ni pé kí ni o máa ní read so ti yé XLXX so ti yé máa dẹ̀ gbé orúkọ data yẹn sí ní inú. Bóyá ká máa lò láti mọ̀ ṣiṣẹ́ ká tó máa lọ à ń pè kankan ní pipe operator. Pipe operator yẹn lẹ́mọ̀ lójú ní dplyr òun náà ni o. Ìtumọ̀ pipe operator yẹn náà ni pé kí ni percentage sign percentage yẹn greater than sign percentage yẹn òun là ń pè ní pipe operator. Ìtumọ̀ yẹn náà ni pé ní Yorùbá ni pé lẹ́yìn náà tó ti bá wọn pé lẹ́yìn náà ẹ rí i pé a ní àǹfààní dplyr òun náà ni pé a lè mọ ṣe nǹkan ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan papọ̀. Ẹ máa wo gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn o. Ẹ wá bí ọmọ yín ìpè Adé lọ bá mi ra ẹja wá lọ́jà. Adé wá ra ẹja dé. Ó tún ní okay Adé wá lọ bá mi ra iṣu wá lọ́jà. Ó tún ra iṣu náà dé. Ìgbà tó tún dé ọ̀yá Adé wá lọ bá mi ra epo wá lọ́jà. Ẹ rí i pé iná padà bí kódà kó jẹ́ pé òun lọmọ wa sẹ́yìn pé náà mọ̀ bí pé wọ́n sì mọ̀ ń da yẹn láàmú káàkiri báyìí sẹ́yìn pé báwọn kéékèèké sí mọ́ sí wa so ti bá ìtumọ̀ ẹ̀ náà ni pé sẹ́yìn pé ó yẹ ká ti bẹ́ ní gbogbo àwọn kíni a lè bẹ́ papọ̀. Nínú àwọn àǹfààní tí dplyr ó mọ̀ mọ́ wá náà ni pé instead táfi sì mọ́ sọ pé Adé lọ ra kíní wa tó bá ṣe tọ́jà dé ká tún ṣe bẹ́ ní nǹkan míì a lè mọ́ lo àwọn pipe operator yẹn so láti ṣe kíni o láti fi bẹ́ papọ̀ pé Adé ọ̀yá ra ẹja wá ra pọ̀nmọ́ wá ra iṣu wá lọ́jà. Mo bá gbálà yẹyẹ kéèké báwọn so pé roka fọbẹ̀ sí so tí yé báwọn gbé wá so tá bá fẹ́ ṣe gbogbo ẹ̀ papọ̀ yẹn pé roka lẹ́yìn náà fọbẹ̀ sí lẹ́yìn náà gbé wá tàṣẹ fẹ́ mọ sọ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan àwọn àǹfààní pipe operator nìyẹn. Ọ̀yà ẹja máa gbìyànjú láti mọ lo àwọn data wa láti fi mọ ṣiṣẹ́ so tí yé báwọn gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn. Ẹ rí pé data frame mi ní àti gbé àwọn data tá a máa lò àti gbé sí data frame. So ká pé mo wá fẹ́ filter ṣe ẹ wo lápèjúwe lẹ́ẹ̀kan sí o. Ẹ rí pé nínú àwọn rows tá a ní bí báyìí òun náà ni mo ní fuel types àbí so a ní sales type price per litre àbí in stock name of buyer so ti date of purchase fuel grade so ṣe regular ni àbí premium total cost. So payment method pé irú method wo ni wọ́n fi sanwó ṣé credit card ní wọ́n lò ní àbí bank transfer àbí cash so transaction ID delivery status so ṣé wọ́n deliver rẹ̀ ni àbí wọ́n pick up so location so gbogbo àwọn columns yẹn lọ́yọ̀ kọ̀ọ̀kan báyẹn. So ká pé mo wá ń wò ẹ rí i pé 100 ya ní gbogbo àwọn row yẹn àbí so a dẹ̀ ti sọ fún wa pé nínú àwọn tá a mọ̀ lo dplyr fún òun náà ni pé mo fẹ́ máa manipulate yẹ data bí tó yẹ pé máa fẹ́ manipulate data mi tí máa fẹ́ jẹ́ pé àwọn diesel epo diesel nìkan òun ni mo fẹ́ rí tàbí epo diesel nìkan mo fẹ́ fi ṣiṣẹ́ ṣẹ̀gbẹ́ lọ́pọ̀lọpọ̀ gbàgbé ẹ̀tì ẹ̀já wòye tààtà ní diesel náà ẹ̀já wòye diesel tààtà ẹ̀já wòye kerosene tààtà so ti bá so ibi tẹ́tì ẹ wà máa lo filter bẹ́ẹ̀ ìtumọ̀ náà ni pé ẹ̀já gbìyànjú ká ṣe filter báyẹn. Ẹ rí pé ìtumọ̀ ẹ wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú data frame ṣe pé data frame yẹn tó kó gbogbo 100 rows 14 columns ẹ̀ pé òun ni àbí mo á fẹ́ yọ eléyìí tó jẹ́ kí ni o eléyìí tó jẹ́ diesel lásán so in tí màá ṣe ń bíbá yẹn náà ni pé kí ni o màá ní data frame ẹ wá lo pipe operator yẹn pé lẹ́yìn náà pé lẹ́yìn tí mo ti ní data frame mi yẹn ẹ já fún lórúkọ kan so that kò fi ní mọ ẹ mọ ìdí tí mo fi tá fi gbọ́dọ̀ fún lórúkọ ní ìṣẹ́ máa wò so data frame màá ṣe kí ni o filter àbùkátà láti ṣe kí ni àbùkátà láti ṣe gbé wá sísàlẹ̀ kódà mo lè gbé wá sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí so pé lẹ́yìn tí bá ti kọ pipe operator mi tán so mo lè gbé síwájú ṣùgbọ́n ọmọ rẹ̀ wà ká jẹ́ kó bẹ̀rẹ̀ ní ìsàlẹ̀. Kí la fẹ́ filter ṣe pé ìtumọ̀ rẹ̀ náà ni pé a fẹ́ kó jẹ́ pé àwọn fuel type yẹn òun ni lẹ́ẹ̀kan sí ẹ pé àlà ní fuel type àbí a fẹ́ kó jẹ́ pé diesel nìkan ni ó gbé wá
so fuel type ẹ̀dẹ̀ mọ́ gbàgbé nínú àwọn ìgbà tá a ṣe àwọn operators wa yẹn ṣe pé operator yìí kí la ní operators yẹn ṣiṣẹ́ fún so tí bá wọn so ṣe pé nínú àwọn relational operator wa náà ni pé equivalent náà ni so tí bá wọn pé ìgbà tí so fuel type ìtumọ̀ ilé pé nígbà tí tó bá jẹ́ kí ni o diesel ìpè lẹ́yìn náà nínú data yẹn mo fún wa filter fuel type tó bá jẹ́ diesel ẹ rí pé èdè ni o ọ̀yà ẹ mọ̀ ṣàkíyèsí rẹ̀ ẹgbẹ́ tẹ́ bá wò nísìn kò gbé wá ṣùgbọ́n àǹfààní rẹ̀ ni pé ẹja fóun náà ní variable kan ẹ jẹ́ n pè ní df filtered eléyìí tá ti filter so ti ọ̀yà ẹ mọ̀ wò nísìn ẹ rí pé 100 ní gbogbo row ta ní tẹ́lẹ̀ àbí kí ló ti kún nísìn ó ti kù 39 tẹ́ bá ṣe ẹ gbó ní 39 observation of 14 variables tẹ́ bá wo gbogbo ẹ̀ báyìí nísìn ẹ rí pé diesel ní gbogbo àwọn fuel types tí ó gbé wá tẹ́ bá wo ti data frame original data frame wa tẹ́lẹ̀ ṣe pé diesel wà ń bẹ kerosene wà ń bẹ petrol wà ń bẹ gbogbo ẹ̀ báwọn so diesel nìkan ló ṣe kí ni gbogbo wa èyí ń tà mọ́ lo filter fún nìyẹn so kí pé ìtumọ̀ filter náà ni pé kó jọ kó ṣẹ so tí bá kó ṣẹ ẹ wá rí filter yẹn kí la fi mọ́ jọ ro la lè fi mọ́ jọ so pé tẹ́ bá fẹ́ dírò yín kún tàbí kan fẹ́ àwọn tí ó bá ní lárí nù wọn tẹ́ fẹ́ gbé wọn kúrò tàbí kan èyí tẹ́ nílò ńbẹ̀ tẹ́ fẹ́ mú jáde ẹ mọ̀ wò fuel type so tí bá so pé lẹ́yìn dísù yìí náà ṣe pé dísù náà póríṣiríṣi iye rẹ̀ wà ńbẹ̀ ká pé mo tún fẹ́ jọ sí màá tó sọ pé lẹ́yìn náà ṣe pé a sọ pé nínú àwọn àǹfààní tí dply ọmọ mu wa ní ìṣẹ̀ tẹ́ fi mọ́ sọ pé adé lọ́ọ́ ra ṣu wá tó bá ṣẹ̀ tí ọjà dé pé a tún lọ́ọ́ ra ẹja wa ṣe ìpàdé ọmọ ṣe pé wàhálà yìí ṣe wá pọ̀ bá àbírú wèrè bọ̀dá wò lórí ṣe pé adé lè fẹ́ mọ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ilé sọ fún wa pé adé ra iṣu lẹ́yìn náà ẹja so ìtumọ̀ pipe operator náà pé lẹ́yìn tó ti wá ṣe báyẹn náà ọya tún bá wa filter ẹja sọ pé iye ìgbà tí diesel tó bá ju 500 lọ ṣe pé nínú àwọn kólọ́mù ta níbí báyìí à ń pè kankan ní sales liters àbí ṣe pé 6 litre yẹn iye tí wọ́n ń tà lélẹ̀ a fẹ́ sọ pé 6 litres ẹ máa wo sales liters nígbà tó bá ṣe kí ni o tó bá ju 500 lọ ẹ rí i pé nínú àwọn relational operator tá à ń lò sí ṣe pé a ti lo ìsíkọ̀ tó lẹ́ẹ̀kan a ní eléyìí ló ń ṣiṣẹ́ fún equivalence àbí nígbà tó bá jẹ́ dísù eléyìí náà ni pé tó bá jẹ́ kó bá ju 500 lọ ọ̀yà ẹja rànà ẹ̀ nísìn ẹ rí i pé 39 la ní tẹ́lẹ̀ àbí ẹ jẹ́ ń pè ní filter by ọ̀yà ẹja rànà ẹ̀ nísìn ẹ ti rí ẹ rí i pé láti 39 ó ti di kíni o ó ti di 22 so tẹ́ bá wo epo yẹn nísìn ẹ rí i pé àwọn eléyìí tí lítà wọn ju 500 lọ ló gbé wá ẹ máa wo ẹ jẹ́ ká lo eléyìí tó jẹ́ ká pé mo fẹ́ lo pé less than èyí tó bá jù lọ ṣètìlí bá ẹ rí i pé ó kù 17 tẹ́ bá ṣàkíyèsí iye lítà yẹn sìn eléyìí tó ṣe kíni o eléyìí tó kéré sí 500 òun náà ló ṣe kíni òun ló gbé wá eléyìí là ń pè ní filters nínú àwọn function alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ wá rí function mìíràn òun tí mo tún fẹ́ ṣàlàyé òun là ń pè ní kíni o select so a lè mọ lo pipe operator fún yẹn náà àǹfààní select náà ni pé kíni o ẹ wo àwọn data yìí bó ṣe pọ̀ variable mélòó la ní bẹ́ẹ̀ variable yà ní column mélòó la ní column 14 ká pé nínú column 14 yẹn 4 ló wù mí láti fi ṣiṣẹ́ ń bẹ so tí ma so ẹ wo nínú column 14 yẹn o ṣe pé mo ní fuel type sales liter price per liter in stock ká pé 4 ló wù mí ń bẹ so tí wọ́n fẹ́ manipulate yẹn màá máa lo select bó ma ṣe mọ́ sí màá kọ́kọ́ data frame mi àbí ẹ má gbàgbé pipe operator wa lẹ́yìn náà select fàyọ kí la fẹ́ kó fàyọ ká pé mo fẹ́ kó jẹ́ pé fuel type kí fuel type ó mọ wà ń bẹ̀ ẹ mọ wo ẹgbẹ́ tí n bá rọ̀nà ẹ̀ nísìn ok káàtì ẹ̀ lè mọ rí ní tí ọmọ gbé wa ẹ jẹ́ ń pè ní df selected ẹja fún ní variable yẹn a fún variable ni ẹ mọ wo ẹ ti rí nísìn ẹ pé selected nísìn ó ti kún kíni o variable kan tó jẹ́ fuel type àbí irú kíni àwọn variable tá tún fẹ́ mú wa ẹja wò pé name of buyer
ẹ já gbé name of buyer ẹ kàn kọ́kọ́ má síbẹ̀ ní name of buyer ṣe pé RTL ti ń suggest ẹ wá so ti ẹ rí pé ó ti pé méjì ní ìsìn name of buyer ọ̀yà kí ni ká tún gbé wá síbẹ̀ sí ẹ jẹ́ kí n wo ọ̀yà ṣe pé ta ní tẹ́lẹ̀ lélẹ̀ yàbí ẹ já gbé kí ni transaction ID ẹ gbé yóò ti ṣe kí ni yóò ti pé mẹ́ta ń bẹ̀ wá so mo bẹ́ á ti mọ ìyàtọ̀ select báyìí àbí so select nìyẹn so kí ni ìyàtọ̀ select àti filter yóò mọ filter àwọn row tàbá ní so bet kí ni o select òun mọ̀ ṣe kí ni o yóò mọ jọ àwọn column yẹn yà pé tẹ́ bá ní bí 100 columns tí máa fẹ́ fà bí mẹ́rin yọ ń bẹ̀ òun láà mọ́ lo di select fún káwá lọ mọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ó lè fẹ́ wù wá láti mọ́ nífẹ̀ẹ́ sí ó kọ tí kólọ́mù kan gbá wá ẹwọ eléyìí nìsín ẹ̀rí pé wọ́n kàn pé ní fuel type so tí bá mo á fẹ́ change orúkọ yìí mo lè change ẹ̀ tàbí mo ti fẹ́ create kólọ́mù mìíràn so tí bá so mo fẹ́ create kólọ́mù mìíràn mo lè mọ ṣe kí ni mo lè mọ create ẹ̀ pẹ̀lú function mutate so tí pẹ̀lú function mutate láti ṣe bẹ́ẹ̀ ní ṣe kódà pé instead tá fi ń create another variable gan tẹ́lẹ̀ a lè mọ tún mọ jẹ́ kí tí ọmọ jẹ́ ìsì yẹn kó tún mọ wà nínú data frame wa tẹ́lẹ̀ bẹ̀tà gbọ́dọ̀ wà careful ṣe pé tó wáyé pé bá ń lo select tàbí filter ṣe pé àdínkù ọmọ bá data yẹn ni ajá sí pé tó bá jádínkù yẹn tẹ́ ẹ bá ń lọ tún fi sínú variable data frame yẹn data yẹn ọmọ jádínkù so tí ẹ sì tún lè fẹ́ lò mọ́ ó mì pé ẹ gbàgbé rẹ̀ ni ẹsẹ̀ tún lọ lóòdù ẹ̀ wá látòkè kẹ́ tó lè mú wa that's why mo fi lo df selected ní bíbá ìtòrò ti mú data frame mìíràn wá nìyẹn bẹ̀rẹ̀ tí mo gbìyànjú láti sọ náà ni pé instead mo fi kọ df selected ní sí kódà mo lè gbé sí df náà bẹ̀rẹ̀ tí bá ti gbé sí df fún bíbá ìtumọ̀ náà ni pé kí ni o yóò ti má dínkù bá data mi yẹn ó sì lè jẹ́ pé mo sì tún fẹ́ fi data yẹn ṣiṣẹ́ ṣe pé kákó ti má dínkù bá ìgbà tí wọ́n fẹ́ lo select mu ní ìsìn ẹ rí pé tí ó mọ select tó bá tiẹ̀ select mẹ́tẹ̀ẹ̀ta ta select yẹn tán data tó jẹ́ pé dísù nìkan ló ní òun ni ó mọ̀ kó wá mo bá ti mọ ìyàtọ̀ rẹ̀ báyẹn ọ̀yà kápẹ́ máa ní df so ti bá wọn pé lẹ́yìn náà pipe operator wa mutate náà ni pé ẹ mọ̀ mọ̀ túmọ̀ láti bí ọ̀rọ̀ mo fẹ́ ṣe kí ni o mo fẹ́ create nǹkan kan tàbí mo fẹ́ create column mìíràn tàbí mo fẹ́ modify eléyìí tó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ so ti ká pé mutate yẹn a wá fẹ́ ní ká ní column mìíràn kó jẹ́ revenue so ti wà ẹ wá rí revenue yẹn o a ní kó mọ jẹ́ pé iye lítà tá a bá ti tà sales liter ṣe pé a ní ìtumọ̀ náà ni pé ìtumọ̀ gbìyànjú láti sọ ni ṣe pé sales liter mi lélẹ̀ ṣe pé tá a bá fẹ́ mọ iye owó tó ń wọlé tí a ń pè ní revenue ní pé sales liter yẹn ká máa multiply pẹ̀lú price of liter ajá sí pé column mìíràn tí ó mọ jẹ́ revenue kọ́ mọ multiply sales liter ń bì báyìí pọ̀ mọ́ price per liter ń bì báyìí mo bá gbálà yẹyẹ kéèké so náà mo fi sọ pé revenue multiply by gba sọ fún wa pé multiplication ẹ ti mọ àwọn àǹfààní introductory class yẹn ní ìsìn ṣe pé a ní multiplication by òun náà ní star so tí ṣe pé tí ò bá bá wa bẹ̀rẹ̀ ní ìsìn ó lè mọ ètè yé bẹ̀tẹ̀ torí pé àti kọ́ àwọn ẹ̀kọ́ ṣáájú yìí àti àwọn data type àti àwọn operations tó wà ń bẹ ní òjò dàrú so tí bá ń bá times price per liter ẹ rí pé yóò create tí máa lòdù ẹ̀ ní ìsìn ẹ wo ẹ rí pé 14 ni variable ta ní tẹ́lẹ̀ àbí ẹ rí pé ó ti di kíni ní ìsìn 15 àbí tẹ́ bá ṣàkíyèsí ní parí ẹ rí pé ó ti create revenue so revenue yẹn náà ni pé ó multiply sales per liter times price kìí wá ṣe pé mutate yóò a lè fi mọ̀ ṣe kíni o kìí ṣe pé a fi mọ̀ ṣe a fi mọ̀ create lásán mo la fi lè mọ̀ edit ìntọ́ wà ń bẹ̀ bóyá nísìn fuel type yìí in láìkí orúkọ rẹ̀ pé mo tún lè sọ pé lẹ́yìn náà fuel type máa sọ pé mutate so ti fuel ká pé fuel nìkan ni mo fẹ́ kó gbé wá tàbí kí n pè ní type of fuel
so ti wọ́n á fẹ́ pè ní fuel type ẹ jẹ́ fún ní orúkọ mi kó má fi lọ gbé data yẹn lọ ẹ wò ẹ kẹtẹ bá wò nísìn ok F1 ni ṣe pé ó ti pé 16 àbí ẹ ti rí type of fuel so ti tí omi pé tí n bá bùkátà láti lo orúkọ eléyìí mọ́ màá kàn mọ́ ṣe kí ni o màá máa lo type of fuel yẹn iṣẹ́ tí mo tètè ń ṣe yẹn so aláwọ̀kọ́ àti kọ́ filter láfi mọ́ jọ láfi mọ́ reduce row a ní select láfi mọ́ reduce column ta ní so mutate òun láti ṣe kí ni o láti fi mọ́ create tàbí láti fi mọ́ edit nígbà mìíràn a lè fẹ́ bùkátà láti summarize o bẹ́ẹ̀ a fẹ́ mú àwọn average data kan wá tàbí bí àwọn statistical summary la fẹ́ gbé wọn jáde a lè mọ lo function tá a tún pè ní summarize ní dplyr wa bákan náà láti ṣe bẹ́ẹ̀ náà yà ẹja summarize function kan àkọ́kọ́ mú data yẹn wá bí so ti ma so lẹ́yìn náà so ti tó bá wù yín bóyá lè fẹ́ fún data yẹn ní variable kan pé tí ọmọ jẹ́ ìsì rẹ̀ kọ́ mọ wà lésì kan so that ẹ fi ní mọ miss àwọn data yẹn bá mú fún ní dm summary so ti df lẹ́yìn náà ṣe pé túmọ̀ pipe operator náà nìyẹn so ti máa ní summarize x ní òkè sí z o so ti total sales so ti pé ìtumọ̀ total sales yẹn pé kò sínú variable tẹ́lẹ̀ but kí ni summary tí mo fẹ́ kó sí yẹn pé total sales kí ni wọ́n á ní kó fẹ́ mọ ṣe ní total sales yẹn pé kó mọ sọ́ọ̀mù so ti bá sales later so kó mọ sọ́ọ̀mù sales later ẹ wò nísìn ẹ kìtẹ bá ṣàkíyèsí rẹ nísìn df summary c3 ẹ pé total sales ó ti ro gbogbo wọn papọ̀ so nínú àwọn argument mìíràn tó wà ń bẹ náà ni pé mo lè ṣe kí ni o mo lè ní kó mọ wá average price mo lè sọ pé comma average price ṣe pé average kí ni average your main ni o àbí so average price yóò máa jẹ main ni bẹ́ẹ̀ price per litre so ti ma so price per litre tí bá fẹ́ máa average ẹ ti rí ẹ pé summary yẹn ti pé méjì ẹgbàá ti ní variable méjì ní ìsìn so ti ma ẹgbàá ní total per sales average per litre mo bẹ́ẹ̀ ń gbọ́ yí báyìí so òun ni àǹfààní rẹ̀ ni pé tẹ bá fẹ́ mọ ṣe kí ni o tẹ bá fẹ́ mọ summarize bẹ́ẹ̀ ẹ fẹ́ mú main jáde kódà mọ ṣe standard deviation tí n bá gbàgbé dàbí sd ní standard deviation rẹ̀ ẹ jẹ́ ká try rẹ̀ bẹ́ẹ̀ ni so ti ẹ ti rí sd òun náà ní standard deviation but kápá ló main fún yẹn so òun náà ní summarize nínú àwọn nǹkan mìíràn tá a fẹ́ kọ so òun náà ní group by function kan náà ni mo sọ fún wa pé àwọn function yẹn ẹ lè mọ rí nínú bí cheat sheet eléyìí tí mo sọ fún wa yẹn so òun náà ni pé group by náà ni pé a fẹ́ fi mọ ṣe kí ni o a fẹ́ mọ ṣèpín ìpín àwọn data yẹn bẹ́ẹ̀ nísìnyí a ní male àti female ní class wa nínú àwọn 100 ó kéèké kọ́ mọ gbogbo àwọn data tó jẹ́ male kọ́ mọ kó wọn jọ gbogbo àwọn data tó jẹ́ female kọ́ mọ kó wọn jọ lẹ́yìn tó bá kó wọn jọ tó kọ́ máa wá average a lè ṣe báyẹn náà ṣe pé tẹ́lẹ̀ nísìnyí kágbé nísìnyí instead tó fi ṣe average gbogbo per litre gbogbo epo yẹn kápẹ́ mọ́ kọ́kọ́ fẹ́ kó gúrùpù ẹ̀ náà ń kọ́ pé kọ́kọ́ gúrùpù rẹ̀ pẹ̀lú iye àwọn epo yẹn bóyá diesel ni o àbí petrol ni o àbí kerosene ni o so lẹ́yìn ìgbà tó bá ṣe kí ni o tó bá gúrùpù wọn báyẹn tán ni kó sẹ̀ tó find ẹ̀ kò lè rárá ọ̀yà bó bá ṣe bẹ̀rẹ̀ wọn náà ni pé kágbé mo tún ní df mi data frame mi ẹ má gbàgbé data frame ọ̀yà ẹja fún ní ọkọ̀ mi pé data frame ẹ jẹ́ n pè ní df2 so kí data fi mọ́ sálọ data frame type operator ẹ mọ́ gbàgbé pé lẹ́yìn náà tó bá ti gbé data frame wá ẹwà yẹn group by function yẹn ni pé group by so tí kí la fẹ́ group pẹ̀lú fuel type ẹ lọ mú kólọ́mù variable yẹn fuel type àbí ẹ gbé ẹja ọkọ̀ ohun tí ó gbé wa ẹ̀wọ̀n ẹ̀rígbẹ̀tẹ̀ bá wo df2 yẹn nísìn kò tí ṣe nǹkan kan síbẹ̀ torí a kàn ní kó group by ni so kí la fẹ́ kó ṣe lẹ́yìn rẹ̀ ọ̀yá so ẹ tún wá ní lẹ́yìn náà pipe operator àbí summarize àwọn fẹ́ kó summarize yẹn kí la fẹ́ kó summarize bóyá total sales
iye tí wọ́n ta ọjà yẹn kí dẹ̀ ni total sales ẹ̀ pé wọ́n mọ̀ jẹ́ sọ́ọ̀mù kíni o sọ́ọ̀mù sales liters so tí wọ́n mọ̀ jẹ́ sọ́ọ̀mù sales liter ọ̀yà ẹ̀já wo ní sí so df2 ṣe ṣàkíyèsí rẹ̀ ẹgbẹ́ mo ní fuel type ṣe ẹgbẹ́ tí group wọn ṣe ẹgbẹ́ tẹ́lẹ̀ eléyìí tó ṣe tẹ́lẹ̀ ní pé kíni o ọ summarize gbogbo ọkàn sum gbogbo wọn ni ṣùgbọ́n ní ìsìn mo group ẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú fuel type bẹ́ẹ̀ sì mo manipulate àwọn data yìí nìyẹn so ti bá so pé fuel type iye diesel ni o iye tí wọ́n tà ní so ti bá iye kerosene iye petrol náà nìyẹn mo bí à ń gbọ́ àlàyé yẹn yékéyéké báyìí mo bá ń gbá àlàyé yẹn kéèké so náà àwọn function mìíràn tí mo tún ṣàlàyé náà ni pé akódà a lè mọ arrange in order of magnitude bóyá in ascending order àbí descending order ká pé mo ní data frame mi nìsín ẹjẹ́ tún gbé sí èyí tó jẹ́ sí ẹjẹ́ tún jẹ́ kó wà nínú data frame nígbà ẹgbẹ́ àkànfẹ́ arrange ni àdí data kùn tó wáyé pé dí data kùn ẹ lè mọ́ fún ní variable ẹ lè mọ́ fún lórúkọ variable mi bẹ̀tẹ̀ bá fẹ́ dí data kùn ó dáa kẹ́ mọ́ fún lórúkọ variable mi kẹ́ má bàa sọ àwọn data yẹn nù lẹ́yìn náà so ti ṣe ẹgbẹ́ lẹ́yìn náà ni pipe operator ẹja lo function wa arrange so arrange pé mo kí mo fẹ́ arrange o ká gbé mo ní descending order so descending order náà ni pé bóyá sales per litre ẹ rí i pé kò sí kí ni kò ró papọ̀ tẹ́lẹ̀ tẹ́ bá wo sales per litre mi nìsín ṣe é pé ọkàn tó bó ṣe wù ní ó tó wọn lọ ni bẹ̀tí bá ṣe ní descending order pé ìtẹ́yìn tó bá ṣe kí ni o eléyìí tó bá pọ̀ jù òun ni kó gbé síwájú iṣẹ́ rẹ̀ lélẹ̀ ẹ̀kìtẹ́ bá wò ní ìsìn 6 per litre ẹgbó ti arrange 697 ló pọ̀ jù ẹgbà àwọn eléyìí tó kéré àwọn náà ni wọ́n wà nísàlẹ̀ káwá lọ mọ̀ nínú ẹwà dplyr wa òun náà ni pé conditional statement tá a ṣe lọ́sẹ̀ tó kọjá pé if kíníkíní kan ẹ̀rí ní ìlà kan péré a lè ṣe kíni o a lè fi gbé sí yẹn wá so ti bá so ní ìlà kan péré a lè fi gbé sí yẹn wá ìyẹn àgbẹ̀ tá a bá kí n tá ń pè ní kíni o if else statement tá à ń ṣe ní last kíni yẹn kódà ó wà nínú dplyr náà so ti bá so báyà ní ṣe pé mo ní a ní àwọn price category àbí a ní price per litre kágbé mo bá fẹ́ sọ fún wa pé price tó bá ti ju 200 lọ kó bá mi categorize ẹ̀ sí high tàbí low ṣẹ̀gbẹ́ tá a bá fẹ́ ṣe pẹ̀lú ta ṣe lọ́sẹ̀ tó lọ òun náà ní pé a máa ní if price per litre is greater than 200 ṣẹ̀gbẹ́ tá a ṣe bẹ̀rẹ̀ pé print price category is high so ti bá otherwise pé kó low àbí ṣùgbọ́n instead tá a fi mọ kọ àwọn line gígùn yẹn ṣe bá ní ṣe type operator pé lẹ́yìn náà so ẹ lè kó àwọn nǹkan yẹn papọ̀ so kágbé mo fẹ́ lo if else ń bẹ̀ ní ìsìn pẹ̀lú àlàyé tí mo sọ lẹ́ẹ̀kan kí ni tí mo sọ náà ni pé lítà tó bá ti ju 200 lọ ká máa categorize ẹ̀ sí high wípé owó yẹn wọ́n so èyí tí yóò bá tó àbí lẹ́yìn otherwise ká máa ṣe kí ni ká máa gbé sí low so kí n bá so ẹ̀yà ẹ̀rí pé nínú àwọn tí mo lè sọ pé df data frame wa lẹ́yìn náà àbí mutate ẹja create column mìíràn tí ó mọ̀ jẹ́ sẹ́yìn pé kò sí price category mẹ́tẹ́lẹ̀ ẹja create column mìíràn tí ó mọ̀ jẹ́ price category mo bóyá mi bá so if else ẹ wá sọ pé if else function yẹn pé if else so if else ìtumọ̀ rẹ̀ lẹ́nu pé nínú price category yẹn o sẹ́yìn pé mo ti mutate nǹkan kan pé price category so tó bá jẹ́ pé kí ni o price per litre mi ṣe pé kan náà àwọn column ni tí price per litre mi tó bá ju 200 lọ so tí bá tó bá ju 200 lọ ẹ wá fi kọ́ máa sí ìtẹ́fẹ́ kó jẹ́ condition ẹgbẹ́ ti fún ní condition ìtẹ́fẹ́ kó ṣe pẹ̀lú condition tẹ́ fún yẹn ò lè wá gbé sí báyìí pé kọ́mọ jẹ́ high otherwise else kọ́mọ jẹ́ low òun lélẹ̀ ẹgbẹ́ yóò mú tètè ẹ̀ ní ìsìn ẹ máa wo ok ẹ jẹ́ ká gbé sínú data frame wa bákan náà so tí ẹgbẹ́ tí bá gbé sínú data frame ṣe ń pé 15 ní tẹ́lẹ̀ ó ti pé 16 báyìí ẹ pé mo ti mutate price category high tí price per litre bá ju 200 lọ ẹ pé tá bá lọ wo price per litre bí báyìí ṣe ń pé ó ju 200 lọ ló fi fún ní high ẹ máa wo eléyìí tí ó ju 200 lọ ẹ já wo eléyìí tí ó ju 200 lọ
ṣé lè tí ó ju 200 lọ́wọ́ àṣà ẹ jẹ́ ká wò kò sí ọ̀yà ẹ jẹ́ ká tún kíní ẹ̀ ṣe ká gbé mo pé ní greater than 300 so tí greater than 300 ẹ já padà sí data frame yẹn báyìí ẹ rí pé ó ti sọ ọgbà àwọn eléyìí di low torí wọ́n ṣe kíní o wọ́n ju greater than 300 lọ láti fi kó gbogbo àwọn tá a ti ṣe sẹ́yìn ní ìsìn ṣẹpá ní dplyr ó lè kó gbogbo àwọn function yẹn papọ̀ ó yẹ jẹ́ ká lo gbogbo ẹ̀ bá papọ̀ báyìí bóyá ní ìsìn mo ní data frame type operator pé lẹ́yìn náà ẹ̀yà ká pé mo fẹ́ filter so kí mo fẹ́ filter ṣẹpá la lè fi mo filter row àbí pé fuel type mi ẹ má jà lo diesel ní ìsìn so tí fuel type mi bá jẹ́ petrol àbí pé mo tún wá fẹ́ tún manipulate mìíràn náà pé lẹ́yìn náà pipe operator ìtumọ̀ pé lẹ́yìn náà ṣe pé nísìn pẹ̀lú àwọn eléyìí petrol nìkan ni ó kú àbí ọ̀yà so kí n tún wá group well ẹ̀já sọ pé group by so ti delivery location ẹ̀ pé yóò group ẹ̀ pé lẹ́yìn náà ṣe pé petrol nìkan là ń sọ̀rọ̀ ní báyìí o so lẹ́yìn náà pipe operator pé lẹ́yìn tó ti filter rẹ̀ tán tó ti group ẹ̀ tán lẹ́yìn tó tún ṣe kí ni o tó ti group ẹ̀ kó wá summarize ẹ má gbàgbé pé òun mọ́ ń gbé kí ni o báyà bí àwọn statistical summary wa ká pé mo ní total sales is equal to sum of sales per litres ẹ̀ pé lẹ́yìn kí ni ọmọ gbé wá wọn ti petrol ni ẹ máa wò ẹ gbé ó ṣe pẹ̀lú delivery location Abuja ó sọmọ ẹ báyẹn so Ìbàdàn ó sọmọ ẹ Kano ó sọmọ ẹ Lagos ó sọmọ ẹ Port Harcourt ó sọmọ ẹ ẹ máa wo in tí mò ń sọ wa lára lẹ́ẹ̀kan ṣe pé nísìnyí ká pé mo bá fi sí DF mi mo gbé sí yẹn síbi DF mi nísìnyí data frame mi tó jẹ́ data frame original ẹ rí pé 100 ní tẹ́lẹ̀ wá bí 100 observation ẹ máa wo ẹ rí pé ó ti dínkù sí 5 tí bá fẹ́ ṣe nǹkan kan mí lẹ́yìn rẹ̀ ká pé ń sọ pé ok kìí ṣe petrol mo ti ẹ̀fẹ́ mọ́ ká pé diesel mo fẹ́ kó filter ẹ ti rí nísìn ẹ rí pé ń sọ pé kí ni o fuel type yẹn ò sí ń bẹ̀ mọ́ so torí pé original data type mo ti ṣe kí ni o àdínkù yìí mo ti ní kọ́ ọmọ wọnú rẹ̀ so tiye so òun ló fi mọ́ ṣe pàtàkì tó ẹgbẹ́ bá fẹ́ dín nǹkan kù ẹ fún lórúkọ variable mi ẹ mọ́ jẹ́ ó tún jẹ́ pé data frame tẹ́ fi ṣiṣẹ́ mọ́ ni so láti gbé data frame wá padà ẹsẹ̀ tún lẹ̀ tún kí ni o ẹ tún lẹ̀ tún lọ import ẹ̀ wá padà ẹ gbé tí n bá rí import ẹ̀ wá ní ìsìn ok ẹ jẹ́ ok eléyìí ni mo lò àbí ẹ jẹ́ import ẹ̀ wá padà ní ìsìn so tiye bá so ẹ ti rí ẹ gbó ti jẹ́ df ní ìsìn káàkiri bá pè ní df3 so ti ẹ gbé df3 ní ìsìn ọlọ́jọ́ jẹ́ 5 ẹ ti rí Abuja Ìbàdàn ẹ rí pé df yẹn náà dẹ̀ ṣiṣẹ́ kí ni ó wà intact nísìn báyìí tí bá change df3 nísìn tí bá change ẹ̀ sí bóyá petrol ẹ pé kò ní complain yóò ṣe torí kí ṣe nínú original ẹ̀ mo ti ń ṣe kí ni o inú original ẹ̀ mo ti ń yọ mo bí agbó àlàyé yékéyéké báyìí torí àkókò máa dúró bí báyìí ní alẹ́ tóní adẹ́sìmọ̀ tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run bá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ so ní òní àṣàlàyé packages a ní àwọn function tá a ti máa ń lò sẹ́yìn so àwọn function àbárúwá ni o àwọn tẹ́ pé yóò mọ̀ bá àrùwá wá a bá ti install ẹ̀ yóò mọ̀ wá ń bẹ̀ bọ̀rọ̀ gidi lára rẹ̀ ní báyà bí class type gbogbo àwọn tá a máa ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà lè fẹ́ bùkátà láti lo àwọn function mìíràn tẹ́lómi kọ tàbí tá a fún ara gan kọ tó láti mọ̀ pé àrù jẹ́ open source láti lo àwọn function yìí o a ní wọ́n mọ́ wà ní repository tí a ń pè ní rcan so ti bá sorry CRAN so ti kí ni mo pé fún mi ní CRAN comprehensive R archive network so ti bá so láti wá lò wọ́n a gbọ́dọ̀ kọ́kọ́ install ẹ̀ náà tó bá ti jẹ́ pé ó wà ní CRAN yẹn láti install ẹ̀ a máa lo kí ni o a máa lo install packages a wá ṣe kí ni a gbé orúkọ package yẹn sí nínú iṣẹ́ tá a ṣe lẹ́ni a gbé kí ni o tidyverse sí a ní lẹ́yìn tá a bá ti install ẹ̀ tán yẹn àbùkátà láti tuntun
install mo bóyá wá báwọn ṣùgbọ́n tá bá fẹ́ lò a máa ṣe kíni o a máa lo function tá ń pè ní kíni o function tá ń pè ní library àbí ẹ kọ orúkọ kíni ẹ̀ sí library so tàbí kẹ́ lo require ẹ wá gbórúkọ function ẹ̀ sí mo ní tẹ́ bá ti jẹ́ pé ẹ ti kọ tidyverse ẹ bùkátà láti ṣe ẹ̀tún mọ́ ọkọ library dplyr wa mọ́ tó rà mọ́ pé nínú tidyverse àwọn irinṣẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan wà ń bẹ lára rẹ̀ ní tidyverse lára rẹ̀ ní dplyr lára rẹ̀ ní ggplot2 lára rẹ̀ ní readr tẹ́ bá ti á ṣe kíni o tẹ́ bá ti lè lóòdù tidyverse ẹ bùkátà láti lóòdù dplyr ṣùgbọ́n ẹ lè lóòdù dplyr àjásí pé tí bá ṣe tó fẹ́ lo ggplot2 yín tó ṣe ṣe kíni yín tó ṣe lóòdù yín náà tí ẹ bá àwọn akọ àwọn function ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tó wà nínú kíni o nínú dplyr lára rẹ̀ òun náà là ń pè ní filter òun pé tá bá fẹ́ má dínkù bá àwọn row ta ní ala ní select tá bá fẹ́ mú àdínkù bá àwọn column ta ní a ní mutate tá bá fẹ́ create column tuntun tá bá fẹ́ edit eléyìí tó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ a ní group by tá bá fẹ́ ṣe kíni o tá bá fẹ́ ṣèpín àwọn kíni o àwọn data wa a dẹ̀ ní kíni o summarize a ní arrange mo dẹ̀ tún ṣàlàyé fún wa pé àwọn à ń pè ní nǹkan kan ní cheat sheet tí mo ti gbé síbi àwọn folder tá a fi ṣiṣẹ́ a mọ̀ rí àwọn nǹkan bíbá yìí lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ pọ̀ ní àti àdarapọ̀ mọ́ ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ gbìyànjú láti mọ̀ ṣe àwọn sí àmúrelé ọlọ́kanòjọ̀kan eléyìí tí a bá ń fún wa kó lè fi yé wa yékéyéké títí máa fi mọ́ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mi mọ̀ tábàárẹ̀ tó bá ní ìbéèrè kan àbómìíràn ìbéèrè àbómìíràn a lè gbé sí abala ìrísí a dẹ̀ lè fi sọwọ́ sí orí ìkànnì WhatsApp wa náà títí máa fi mọ́ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàárọ̀.